Ẹ kálẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ sojú ìròyìn láti lè ṣe ti Ìjẹ̀bú-Òde. Adétóyè Adégbénlé lórúkọ níròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Iléèwé aládàáni kan tí gbogbo ènìyàn mọ̀ sí Adéọlá Òdòtọ́lá College Private tó wà ní Ìjẹ̀bú-Òde ní Ogun State ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe àṣekágbá ní ẹnu ẹ̀kọ́ wọn. Àwọn olùkọ́, òbí, akẹ́kọ̀ọ́ àti àwọn àlejò ni wọ́n péjọpọ̀ láti jọ ṣe àjọyọ̀ ayẹyẹ oníwèé mẹ́wàá láti lè fi sàmì ìyàsímọ́ àṣeyọrí wọn tí ó sì túmọ̀ sí pàtàkì nínú ìrìnàjò ẹ̀kọ́ wọn. Fatima Azam bá wọn pèsè síbi ayẹyẹ náà. Ẹgbẹ́ ẹ̀kọ́ ìròyìn náà síwájú sí i. Ìrìnàjò ọdún mẹ́fà pẹ̀lú ìfarajìn àti iṣẹ́ takuntakun ni ó wá sí òpin pẹ̀lú ayẹyẹ oníwèé mẹ́wàá ní ilé ẹ̀kọ́ aládàáni ti Adéọlá Òdòtọ́lá fún àwọn akẹ́kọ̀ọ́ nípele ìkíní àti ìkejì tí wọ́n parí ẹ̀kọ́ wọn ní iléèwé yìí ni wọ́n yọ ayọ̀ pẹ̀lú ní àrà ọ̀tun láti rán wọn létí láti jẹ́ aṣojú ilé ẹ̀kọ́ yìí. Ayẹyẹ náà gbérasọ pẹ̀lú àdúrà àti ọ̀rọ̀ ìyànjú láti ẹnu àwọn òjíṣẹ́ Ọlọ́run àti àwọn àlejò. Alága fún ayẹyẹ ọ̀hún, amòfin Tósìn Olúwadáhùnsí tí ó tún jẹ́ òbí àti àlejò olùbánisọ̀rọ̀ ẹni ọ̀wọ̀ Isaac Abiola tí ó rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde náà pé kí wọ́n jẹ́ ẹni tí ó kún fún àdúrà kí wọ́n sì ní àfojúsùn rere àti pé kí wọ́n ní èròǹgbà rere gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀síwájú ní abala mìíràn nínú ìrìn àjò ayé wọn. Ẹ̀bùn oríṣiríṣi ni wọ́n pín fún àwọn akẹ́kọ̀ọ́ jáde tí ó tayọ nínú ẹ̀kọ́ àti ní ọ̀nà àgbàmì mìíràn. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ jáde, Peter Ifeolúwa, fi ìdùnnú rẹ̀ hàn fún oríire rẹ̀ ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti olùkọ́ fún ipa tí wọ́n kó nínú ayé wọn. Pẹ̀lú ìdùnnú ni àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn òbí fífi ẹ̀mí ìmoore wọn hàn sí Ọlọ́run fún àṣekágbá ayẹyẹ oníwèé mẹ́wàá wọn. Adarí ilé ẹ̀kọ́ náà, Ọ̀gbẹ́ni Ebenezer Adégbáyé náà fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún lílọ ní ìrọwọ́rọsẹ̀ ètò náà. Ó wá rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde náà pé kí wọ́n jọ̀wọ́ ọ̀nà wọn lé Ọlọ́run lọ́wọ́ kí wọ́n sì ní àfojúsùn tí ó dára. Àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn akẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ olùkọ́ àti àwọn òbí wọn fún mímú ọjọ́ náà jẹ́ ọjọ́ mánigbàgbé fún wọn láti lè ṣe ti Ìjẹ̀bú-Òde. Ó jẹ́ àkókò ayọ̀ ohun ìdùnnú nígbà tí Leaders Foundation ilé ẹ̀kọ́ kan tó lámìlaka nílùú Ìjẹ̀bú-Òde ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ṣe ayẹyẹ oníwèé mẹ́wàá fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n parí ẹ̀kọ́ wọn. Ayẹyẹ náà kó gbogbo àwọn olùkọ́, àwọn òbí, àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn àlejò jọ níbi tí wọ́n ti rí oríṣiríṣi ètò bíi orin, àṣà, àmì ẹ̀yẹ pínpín àti ọ̀rọ̀ ìmóríyá. Súnmisọ́lá Adénígà bá wọn pèsè síbi ayẹyẹ náà. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà látẹnu Michael Kadri. Ilé ẹ̀kọ́ náà kún fún ìdùnnú gẹ́gẹ́ bí àwọn ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ti péjọ láti lè yọ ayọ̀ ìdùnnú fún oríire tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún. Ní kíkí àwọn àlejò wa, ààrẹ ilé ẹ̀kọ́ náà, Ọmọọba Kọ́lá Akínyẹmí, dúpẹ́ lọ́wọ́ àwọn òbí fún ìṣọ̀kan àti ìgbárùkù wọn fún ilé ẹ̀kọ́ náà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ó dúpẹ́ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ fún àforítì wọn. Ó tún rọ̀ wọ́n láti gbé iyì ilé ẹ̀kọ́ náà lọ sí gbogbo àgbáyé. Ọ̀rọ̀ kọ̀ǹpútà ó ti gbòde. Ìtorí eléyìí láti JSS 1 wa títí DSS 3 CBT là ń ṣe. CBT yìí dẹ̀ ní a tún ti fẹ́ bẹ̀rẹ̀ ní primary section wa by September. Tó dẹ̀ pé tẹ́ bá wo àwọn iléèwé káàkiri ní Nàìjíríà, agídí lẹ máa fi rí àwọn iléèwé tó yẹ pé wọ́n ṣe CBT. Ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà, Olórí Olúwatóyìn Akínyẹmí àti amúbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, arábìnrin Bámgbóṣe Ọmọ́táyọ̀, fi ìdùnnú wọn hàn fún àwọn olùkọ́ àti àwọn òbí fún ti ìfèjì wọn lórí ilé ẹ̀kọ́ náà àti ìdàgbàsókè àwọn akẹ́kọ̀ọ́ náà nínú ìwà wọn. Wọ́n rán àwọn akẹ́kọ̀ọ́ jáde láti dúró ṣinṣin nínú ìmọ̀ wọn bí wọ́n ṣe ń tẹ̀síwájú lọ sí ìpele mìíràn nínú ìrìnàjò ẹ̀kọ́ wọn. Fún àwọn òbí àfàwọn kò yìí náà sọ fún adẹ̀tí máa sọ pé kó fọkàn balẹ̀ pé pẹ̀lú Ọlọ́run ní ìhà tiwa gbogbo àwọn ìlú máa ṣe àṣeyọrí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn òbí náà fi ìdùnnú wọn hàn ní ọjọ́ náà. The standard had been laid bí ó tẹ́ pé bá ṣe wọ ibẹ̀ everything was just working smoothly and mo tún rí nǹkan kan nípa wọn ìfẹ́ dẹ̀ rèé ó ṣe kókó. Ayẹyẹ náà tẹ̀síwájú pẹ̀lú oríṣiríṣi ijó jíjó látọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà láti fi ẹ̀bùn wọn hàn àti láti bu ẹ̀rín sí ẹ̀kẹ́ àwọn olùwòran. In 2020,
2024-2025 academic section. Ara àwọn nǹkan tó jẹ́ gbòógì tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ọjọ́ òun ni pípín àmì ẹ̀yẹ àti ẹ̀bùn fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó tayọ nínú ẹ̀kọ́, ìdarí àti ìwà wọn, àti fífi àwọn adarí mìíràn jẹ látọwọ́ àwọn adarí tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde ọ̀hún. Ṣáájú ìgbà yìí ni àwọn akẹ́kọ̀ọ́ oníwèé mẹ́fà ti ilé ẹ̀kọ́ náà yọ ayọ̀ pẹ̀lú àwọn òbí wọn, olùkọ́ wọn àti àwọn àlejò wọn tí wọ́n péjú pésẹ̀ láti yọ̀ pẹ̀lú wọn láti lè ṣe NTA Ìjẹ̀bú-Òde. Adarí ilé ẹ̀kọ́ Floret School Olóyè Olúṣọlá Olúnúgà ti tún fìdí ìlérí ilé ẹ̀kọ́ náà múlẹ̀ pé wọ́n ti pinnu láti tẹ̀síwájú nípa fífi ẹ̀kọ́ àti ìhùwàsí rere ṣe nǹkan ìṣáájú. Ó sọ eléyìí di mímọ̀ nígbà ayẹyẹ ìjáde oníwèé mẹ́wàá àti ẹ̀bùn pínpín fún ti sáà 2024 sí 2025 eléyìí tó wáyé ní ọgbà ilé ẹ̀kọ́ náà ní Ìrẹ̀wọ̀n Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn wa Ṣẹ̀kínà Kamsi jábọ̀ ìròyìn ẹgbọ́ ẹ̀kún ìròyìn náà láti ẹnu Gbèmílékè Ọ̀dẹ́bọ̀. Ayẹyẹ ìjáde ilé ẹ̀kọ́ girama àti ẹ̀bùn pínpín ti iléèwé Floret ní àwọn ènìyàn tí ó fi mọ́ àwọn òbí, òṣìṣẹ́ àti àwọn afẹ́nifẹ́re ilé ẹ̀kọ́ náà péjọ sí. Ọ̀gá àgbà iléèwé náà, olóyè ìyáàfin Olúṣọlá Olúnúgà, nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ fi ògo fún Ọlọ́run fún àánú àti ìjólótìtọ́ rẹ̀ lórí àwọn òbí, alágbàtọ́, òṣìṣẹ́ àti akẹ́kọ̀ọ́ iléèwé náà. Ó kan sáárá sí àwọn òbí àti alágbàtọ́ fún àtìlẹ́yìn wọn láti mú iléèwé náà lọ sí ibi gíga nínú ẹ̀kọ́ àti ìwà rere. Ó tún fi ìdí rẹ̀ múlẹ̀ pé ilé ẹ̀kọ́ náà ní ìfarajì sí ẹ̀kọ́ tí ó yè koro. Mo dúpẹ́ lọ́wọ́ wọn nítorí àti rán ní owó láti rán ọmọ wá sílé ìwé. Ọlọ́run nìkan ló ń ṣe. Bọ́lá ń ṣe ń bùkún wọn tán rán ọmọ yẹn wá àkóyán wọn kéré àmọ́ lóore adẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn. Alága ọjọ́ náà, Wòlíì Richard Lágùdà, àti àwọn àlejò tí ó wà ní ayẹyẹ náà rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ìwé náà láti jẹ́ aṣojú rere ti ilé ìwé náà. Lẹ́yìn ìwé, ó yẹ ká tún ní àwọn kankan tá a tún máa mọ̀ sí yálà nípa àgbẹ̀ àbí nípa àwọn kankan tó ní í ṣe pẹ̀lú skills. Díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ìwé náà ṣàlàyé ìrírí wọn gẹ́gẹ́ bí èyí tí ó kún fún ìmọ̀ àti ìdojúkọ. Àwọn òbí àti alágbàtọ́ náà ṣàlàyé pé ilé ìwé Floret jẹ́ ọ̀kan láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Wọ́n mọ bó ṣe ń kọ́ ọmọ, wọ́n mọ bó ṣe ń fún ọmọ ní ẹ̀kọ́ tó yè koro. Tó fáwọn òbí pé tó bá ronú nípa skul tó lè mú ọmọ lọ níjẹ̀bú-Òde àti àyègbè rẹ̀ tó wá sí Floret Infant School àti academy mo fi dá lójú pé wọn ò ní káwọn pé àwọn ọmọ wọn wá síbẹ̀. Ayẹyẹ náà kún fún ètò oríṣiríṣi bí àwọn akẹ́kọ̀ọ́ ṣàfihàn ẹ̀bùn wọn, ijó àti ẹ̀bùn pínpín fún àwọn akẹ́kọ̀ọ́ tó yege jùlọ. Wọ́n gba àdúrà fún àwọn akẹ́kọ̀ọ́ jáde láti ṣe àṣeyọrí ní ọjọ́ iwájú wọn. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Gbèmílékè Ọ̀dẹ́bọ̀ ló ṣe àtúpalẹ̀ ìròyìn. Ìròyìn wọn fún ti ìrọ̀lẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adébíyàn lórúkọ níròyìn. Títí dọ̀la ó dàbọ̀.